Michael wá ló dá bàbá wá ló Wòlíì Michael wá ló dá bàbá wá ẹ̀mí ọlọ́lá wá ló dá bàbá wá tó bá rí bẹ́ẹ̀ já èlò ìdígídí ìdígídí èlò já èlò. Nígbà orí ọ̀fẹ́ Ọlọ́run orúkọ tèmi ni Ayéwájéwọlé wòlíì àgbà tí gbogbo èèyàn máa ń pè ní wòlíì àgbà. Ayéwájéwọlé lórúkọ mi tán máa ń pè ní wòlíì àgbà, the General Overseer of Instagram Parish Ministry, IBM Progress, IBM. Wọ́n á ti máa dá mi lóhùn. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a bí mi sí ìlú Ìbàdàn, ṣùgbọ́n ọmọ Ọ̀ṣun State ni mí, ọmọ Ìjẹ̀ṣà ní Mèrè, Ìjẹ̀ṣà ní Mèrè, ṣùgbọ́n Ìbàdàn la bí mi sí. Mo lọ sí school ní ìlú Ìbàdàn, mo lọ sí primary school ní ìlú Ìbàdàn, mo lọ secondary school náà ní ìlú Ìbàdàn. Lẹ́yìn náà mo lọ sí university, City University, níbi tí mo ti study economics ní ìlú Ìbàdàn bákan náà. Ó jẹ́ Olúwa torí náà la ṣe ń gbé ọ̀gá. Ó ní ẹ jẹ́ ká yìnyín. Agolo mo ti dé o, agolo o. Kílẹ̀, Jésù kílẹ̀. Kí ló bíláàkì tó dúdú yìí? Ìwọ́n tó bíláàkì tó dúdú yìí. Mo gbọ́dọ̀ jẹ fún ẹ lórúkọ Jésù. Ó yá, padà. Ta ló wà lé? Agolo mo ti dé o. Lọ́dún tí mi lé àbí. Ìwọ́n tó dúdú yìí. Mo gbọ́dọ̀ jẹ fún ẹ lórúkọ Jésù. Ó yá, padà. Ajá àti kọ́ wípé ẹ yóò pa àwọn àjèjì ẹ̀mí. Sọ́jà ìnú kan lọ́ fi yín. Ìwọ kìíní tó black tó dúdú yìí, mo gbọ́dọ̀ jẹ fún ẹ lórúkọ Jésù. Padà! Dádì, ẹ káàbọ̀ sá. Dádì, mo bá yín ṣeré ni. Mo bá yín ṣeré dádì. Dádì, mo bá yín. Ẹ̀bùn Olúwa ni ọ̀rọ̀ ká máa dẹ́rìn pa ènìyàn. Ẹ̀bùn Olúwa ni kì í ṣe ohun tẹ́nì kankan lè jókòó wípé mo mọ wọ́n ṣe ń pààyàn lẹ́rìn. Èèyàn rẹ̀ sọ pé mo lè pa ẹ́ lẹ́rìn. Ẹ̀bùn Olúwa ni àwọn kan ní àwọn kan ò ní. So ara àwọn ẹ̀bùn tèmi kan rí pé ó jẹyọ jáde láti ara mi òun náà ni ká máa pààyàn lẹ́rìn. Bọ́ ṣé mo fọ́ nìṣà? Ṣé mo máa ń pa? Oh God, ara ẹ̀bùn Olúwa ni. Àwọn èèyàn lá ní wọ́n lò fọ́ ni, ṣùgbọ́n táwa kan ṣe náà làwa kan ṣe. Àwọn èèyàn náà ló kàn decide pé ẹnì fọ́ ni. So ẹ̀bùn Olúwa náà jẹ ni. Dádì, ó ní kí ló ṣe bẹ̀rẹ̀? Kí ló ṣe bẹ̀rẹ̀? Kí ló ṣẹlẹ̀? Dádì ẹ ní sùúrù náà. Kí ló dé? Mo ń jẹ́rìí ọkọ arábìnrin. Wọ́n dẹ̀ ti commit mind wọn. Orin kan jẹ́ ẹ̀hún mi kọ, lẹ́yìn kí n kọrin tí olórin ẹ̀mí kọ. Ó ní Olúwa ní, you don't see Olúwa ní, yeah, Olúwa ní, ṣebí you don't see Olúwa ní, yeah. Ṣẹ́mi tó kọ́, olórin ẹ̀mí kan ló kọ́. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run náà, bí mo sọ tẹ́lẹ̀, mo ní pé ó jẹ jáde láti orí ọ̀fẹ́ Ọlọ́run náà ni. Ṣùgbọ́n nígbà tá a bá jẹ́ ń sọ̀rọ̀ nípa bó la ṣe discover mi lè ṣàìmá kí ẹ̀gbọ́n mi Olúwafẹ́mi Ajéwọlé tí àwọn èèyàn máa ń pè ní Àfáà Súlè, òun náà ló bẹ̀rẹ̀ concept dance drama tó wá pè mí pé àbúrò mi ìta fi ń gbá bọ́ọ̀lù kiri àdúgbò jẹ́ á máa bẹ̀rẹ̀ eré dance drama yìí ká máa ṣe gbẹ̀ngbẹ̀n dìdín pẹ́pẹ́ ìdí pẹ́pẹ́ Sọjí mọ́mí Sọjí dádì Sọjí àwòjí gíní ìyá òrìṣà wòlíì àgbà wọ́n máa sọ̀rọ̀ ó yá dàtí túnṣe ó yájọ́ ó ti ó gan pàdé. Bá ṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn láti ọ̀dọ̀ Olúwafẹ́mi Ajéwọlé ẹ̀gbọ́n mi tó pè mí sí abala eré ṣíṣe náà ni a tún ti bẹ̀rẹ̀ tá a bẹ̀rẹ̀ ní ọdún 2002 la bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ di ìgbà tí a wà yìí. Ọ̀nà ọ̀bẹ kí ló ń mú ẹ orin tó mọ̀ ọ́ tiẹ̀ kí ló ń ṣe ẹ́ tó wà ókè báyìí. Àwọn orin tó lè pẹ́ àwọn ìmísí tọ́lọ̀ ń fún mi. Kí ló dé? Hosanna, yeah, Hosanna, Hosanna. I don't know the name me o. The only thing I know is that it must end with ewo. Olúwafẹ́mi Ajéwọlé ni Ọlọ́run fi concept yẹn lé sí lọ́kàn tó pè mí àti àwọn ọ̀rẹ́ wa tó wà ládùúgbò náà tá a jọ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ní 2002 nígbà yẹn. Mo rántí pé the first place tá a kọ́kọ́ máa lọ Redeem Church ní January 18, 2002.
láti ìgbà yẹn bó tẹ̀ ṣe pé Olúwafẹ́mi jẹ́ ó ń kọ́ àwọn ọmọ kan ní school nígbà yẹn ni wọ́n kọ́ wọn school ìyẹn ẹ̀gbọ́n mi wọ́n wá ń kọ́ wọn ní eré end of the year party làwọn ọmọ yẹn wá ṣe sọjí mọ́mì sọjí wọ́n wá rí pé àwọn parent wọn ṣe gba eré yẹn gan pé àwọn parent máa like eré o wọ́n dédé náà pè mí àbúrò mi já bẹ̀rẹ̀ kínní káwọn náà máa ṣe díẹ̀díẹ̀ mo ṣáà support wọn pé no problem let's start and then we started that year 2002 from one church to the other lájẹ́ ń lọ wẹ́rẹ́ a ṣe drama yẹn tó bí ẹ̀mẹ́ta kó tó di pé gbogbo ayé gbà á a ṣe ó ti gan pa yẹn àwọn kan ṣe ní 2005 àwọn èèyàn wà accept ẹ̀ a ṣe 2007 wọn ò gbà bóyá 2008 báyìí ó fẹ́ dìjà láàrin èmi àti ẹ̀gbọ́n mi kan pé ṣe bá lérè mi ẹjẹ́ ṣe mí àṣẹ Ọlọ́run ti dé àṣẹ Olúwa ti dé ní táìmù yẹn bá a ṣe ṣe ní 2008 báyìí àfi là ó ló bá mi gbòòrò títì ó mi gbòòrò agbára Ọlọ́run bá lára mi agbára Jésù bá láyé mi ó bá lára mi láti ìgbà tí mo kọ̀ yẹn tán ìgbà tí wọ́n gbé bọ̀ yẹn ó ṣe lọ kádà jáde yẹn. ara àwọn nǹkan tó fún wa ní ìgboyà ní táìmù yẹn ni wípé ìgbà tá a ti ń ṣe káàkiri yẹn tá a ti ń wo báwọn èèyàn ṣe ń gbà lọ́wọ́ wa sí tá a ti rí irúfẹ́ tí wọ́n ní sí i àti fi ń study market acceptability concept yẹn wípé tá a bá tiẹ̀ wá lè ṣe àwọn táìmù tá a ṣe tá a rí ìjákulẹ̀ tá a rí failure yẹn àwọn táìmù tó jẹ́ pé ẹ mọ̀ pé ààrẹ ni ti ṣe rí tẹ́lẹ̀ so we had to fail àwọn kan fail torí pé àti ìmọ̀ bá a ṣe máa ṣe ṣé wọ́n kọ́ play drums ni lẹ̀ sọ̀rọ̀ sórí ẹ̀ ni àbí bóun náà ṣe ṣe so we had time àwọn kan fail bí ẹ̀ẹ̀mejì ẹ̀kẹta láìṣe wa gẹ̀ẹ́tì ẹ̀ so àwọn time ta ọkọ̀ ṣe yẹn ó ti fún wa ní orí ọ̀fẹ́ láti lè mọ tí àwọn èèyàn fẹ́ gbọ́ ní táwọn èèyàn bóyá eléèlókù díẹ̀ káàtó ẹjẹ́ àfẹ́lẹ́ sí ẹjẹ́ àtẹ́lẹ́ ìbọ̀ gẹ́gẹ́ bí wòlíì àgbà inú stúdíò ni mo ti ń gbọ́ ohùn yẹn wípé ẹlẹ́ẹ̀kẹta tá a ṣe kínní à ń rìn jìnnà à ń rìn gan àjẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àfi là ó mákẹ́tà pé wà pé ẹ̀ ló ó mà ti ń tán lọ alo ti ń tán kẹ̀ àtúpè factory ẹ̀lú ẹ̀ bá produce mi wọ́n tún produce mi ó ti di bí ọ̀sẹ̀ méjì mákẹ́tà ní ẹ̀ ló ó mà tún ti ń tán lọ àtúpè factory ẹ̀ bá wa ṣe mí ìgbà tó yá àwọn factory bá bẹ̀rẹ̀ nípa rẹ̀ pé this na film na pure water iná pure water adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ti jọ wà pọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run a ti ń ṣe dance drama mo ti ń ṣe dance drama àwọn èèyàn mọ̀ mí wọ́n mọ̀ pé a ṣe ń ṣe àṣẹ káàkiri a ti jọ wà pọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Get into an institution, begin to face one or two difficulties because it's becoming so hard for him. Agbára tó jagbára lọ́wọ́ nù Jésù, agbára tó ṣiṣẹ́ ìyanu wà nù Jésù. Agbára lọ́tún lọ́sì lẹ́yìn ìgbà tí ẹ mọ̀ pé bí ìgbà tó jẹ́ pé ọmọ kan tó kàn rí orí ọ̀fẹ́ gbà tá a kàn ráàánú gbà so a ní ìrírí tó ń pè ní òkìkí ó di pé ká máa lọ́n títì kéèyàn ríyàn kó ní bọ́bọ́ ìlélẹ́yìn bọ́bọ́ ìrẹ́ àwọn èèyàn tẹ̀ máa ń kí mi lóríṣiríṣi èyí tó dùn mí jù ní ìgbà tí mo lọ sí Oǹdó bọ́bọ́ yẹn rí mi báyìí ó ní wèrè ìrè inú fẹ́ bí mo fẹ́ gbà mo rántí pé tó bá ti ṣe tó bá yẹ pípò dùn nílẹ̀ Yorùbá bá ṣe máa ń kíra wa nìyẹn tí ìyàwó yẹn bá mọ bẹ̀ẹ́ sí ọkọ wa ní ìyàwó mi níbi ká sí ẹ̀fọ́ ó ń ṣe wèrè ó gùdù ló ń jẹ́ bẹ́ẹ̀. Daddy, kí lè ṣe mí? Mo ní kí n ràn ẹ́ lọ́wọ́ ni. Kí èso bá ń ṣe àwọn ìgbọ̀n tí ò bá yí ẹ. Daddy, mo wà òkè. Ẹ ṣáà ṣe. Ọ̀run ló ń jẹ́ olórí ẹlẹ́ṣẹ̀ kan tó dodo sí wàjà o. Má jà jẹ́ kẹ́ni lọ. Wọ́n lè lọ. Ẹ jẹ́ tún kọrin, ẹ má bínú. Ṣé mo lè kọrin sà? Ẹ̀yin ara ṣé kí n kọrin? Olúwa mi yóò dìde nínú ògo rẹ̀. Amúnú mi dùn ayíjọ́ mi padà sí rere. Àwọ̀ mi lẹ́wù ògo abọ́ aṣọ ẹ̀gàn kúrò. Olúwa mi yóò dìde nítorí tèmi. Wọ́n á ti bá ń parí ẹ̀ lékin tó parí ẹ̀. Ara Ọlọ́run ni mo sọ fáwọn kan láìpẹ́ mo ní pé ara máa ń wọnú àlọ́rọ̀ Ọlọ́run wípé wòlíì àgbà tún dẹni tó tún wá ń ṣe wòlíì àgbà ní tó tún ní ìjọ
lórí Instagram ara Ọlọ́run náà tún ni táyẹ̀ tún ṣe pẹ̀lú wọn ní dance drama ara náà ni. The gift of God is without repentance, and then we cannot exhaust God. Ara sì pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. So mo kàn farabalẹ̀ náà mo kàn observe náà ni Olúwa kí ló tún kù ó jẹ́ ní tó kàn náà lélẹ̀ ní tó kàn rè ajẹ̀bẹ̀rẹ̀ sí ń ṣe lọ náà. But it's just like an expansion. Kì í ṣe kó bóyá ṣe la digress kúrò nínú nǹkan expansion ló dé. Ẹ̀ka tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí ìjọ ń pa owó sà. Tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní follow church Wòlíì Àgbà ẹ rí wípé a ní àpótí ìdámẹ́wàá a jẹ ní àpótí ọrẹ. So bó ti ẹ̀ ṣe pé àwọn ìdámẹ́wàá tó máa ń mú wá kò tí ì tó nǹkan. Ní last week Sunday ajakuro ń ṣọ́ọ̀ṣì ni torí pé bọ́ọ̀ì kan tá a tiẹ̀ tó tẹ̀ jẹjàmù 500 naira wá tínú mi dùn pé ó ṣètò tiẹ̀ mú owó ńlá wá ó lọ àgbà change 450. Ní báyìí a fẹ́ dá ọrẹ mo ti wàásù tán fún ẹ báyìí rí dájú pé owó tó fẹ́ fún Olúwa owó tó gbé pẹ́ẹ́lí ni jọ torí Ọlọ́run ìgbà táwọn ọ̀ṣà bá mi last time mi ì láìkí owó tó kó wálé ìgbà tí mo gbé dọ́dọ̀ Olúwa gan Olúwa ò fẹ́ gbowó yẹn lọ́wọ́ mi ẹ jọ rí dájú pé o dá owó tó wà òkè lẹ́ni kó má di pé ọmọ fúnra wọn lépè nínú chọ́ọ̀chì wa yìí ó yá wa dá òwe fún wa lórin má tiẹ̀ wulẹ̀ kọrin ẹ wá máa dá òye 200 naira orí ẹ pé àdúrà gbà orí ẹ pé kí ló ń bò má wulẹ̀ kí ló má ṣù àpapọ̀ náírà ló wá tí wọ́n ń ṣù dáadáa nà dáadáa wọn ò ní ṣu ayé ẹ ògùn á jáde á nà dáadáa àwọn ọmọ rẹ̀ àdúrà gbà kí ló ń bò èwo làbọ̀rọ̀ bò èwo ló fẹ́ dá fáìdà ló fẹ́ dá tó mo jẹ́ wàásù tán ò tún gbé wàásù dá wọn dówó ẹ̀ lọ́wọ́ mi dówó ẹ̀ ó yá ìta. Kí ló mean? Kí ni wọ́n tún mean? Tàtúntò rí ẹ tó mú fígò wá 500 oníwà àgbà 450. Wọ́n dá ṣe ń yí o ó dààmú ó fòrò ó wàlẹ̀. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ̀bùn tọ́lọ́run ti bùkún fún ni àti nípa àtìlẹ́yìn àwọn èèyàn náà tán nífẹ̀ẹ́ ìtànṣe lọ́nà kan àbó mìíràn Ọlọ́run bless wa nínú ẹ̀ à ń rí ìbùkún Olúwa ní ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Africa, hallelujah! You know, from Canada, another hallelujah! So, you know, they are the... A striker! Ṣé mọ̀ pé ìjọ ni Wòlíì dá lórí Instagram nípa pípé wá sí àwọn programs yìí Christ University Dance Ministry Alfa Sule as we are together we are still together doing very very well pẹ̀lú Olúwafẹ́mi Ajíwọlé ẹ̀gbọ́n mi ẹ lè pè wá as a group pé ká wá fún program ká wá sí church yín ẹ jẹ́ lè pé Wòlíì Àgbà náà kẹ́ ní kí wòlíì tiẹ̀ kàn dárúkọ kó kàn hype yín lórí page ẹ̀ fún àwọn ọmọ ìjọ torí pé ọmọ ìjọ pọ̀ wọ́n kọ̀ jákèjádò orílẹ̀-èdè wa wọ́n wà across the borders of this nation láláwọn ọmọ ìjọ wa ní òkè lọ́hùn ẹ lè pé wòlíì o ajẹ́ máa ń kíyàn náà fún birthday a máa ń kíyàn fún birthday náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè pé wòlíì sórí 08065960404 mi ò lo manager èmi ni màá gbé fúnra mi ibo mo ti dé èmi ni màá píìkì ẹ̀ wàá gbóhùn wòlíì ayé ẹ̀ lẹ́nu màá jẹ́ pray fún ẹ kí ló wí ok mo rò pé mi lẹ́ ń bá wí ni. lábẹ́ ètò yìí ò lábala oní.